màá need láti go straight to the point. Message mi pàtàkì lọ sí ọ̀dọ̀ kábíyèsí ní ìwéré ilé bẹ́ẹ̀ ni àti ẹ̀yin ọmọ ìwéré ilé lórí mátà tó sáré ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti Fúlàní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ìgbà tí mo béèrè history ibẹ̀ yẹn wọ́n ní it's a local place níbi tí àwọn ọmọ ìlú gan ti jagun lọ tán ti ṣiṣẹ́ lọ tán sí nílé it's a local place. Alákọ̀ọ́kọ́ máa kọ́kọ́ pe gbogbo ẹ̀yin tí ẹ bá nílẹ̀ ní ìlú yín. Ẹ má wò pé bóyá ẹ ti wà ní àjò. Ẹ bá wa try kẹ́ yẹ ká jọ fọwọ́sowọ́pọ̀ kẹ́ máa develop ẹ̀. Ṣẹ́gbọ́ ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tó yẹ pé ọmọ ìlú báyìí ni mí o but iṣẹ́ ti gbé mi lọ sájò mi sì nílé mọ́ o ẹ dákun ẹ jẹ́ ká máa fi development rántí ilé. Ẹ mọ̀ pé ilé tí ìlú tí development bá wà ó máa rọrùn fún àwọn ìjọba wa ìlélẹ̀ tó bá gbádùn nínú wọn o tí ó bá sì kí o láti develop pé ok ìlú ti wà ń bí kí a lè ṣe kí náà fẹ́ ń bẹ̀ kí la lè ṣe ń bẹ̀. Àtàrà yẹn development ọmọ tí ó ṣe local government tó jẹ́ ọmọ nílùú wa yóò jáde ń bẹ̀. Nílẹ̀ Yorùbá yìí mo ní state bíi mẹ́ta kan tó jẹ́ pé àwọn tó jẹ́ àjèjì náà ṣe local government ṣe àmànú bẹ́ẹ̀. Ìkan Fúlàní ìkan Ìgbò. Yorùbá ò tí ì kú tán àwa láyé Ọlọ́run má jà sí láyé bí aláìsí. Gbogbo àwọn ọmọ wa tó wá ń wáṣẹ́ tán rí àwọn ẹ̀gbọ́n wa tó ń wáṣẹ́ tán rí ẹ̀kọ́ lọ jókòó sépò ẹ jẹ́ kó bá gbé kó padà lọ sílùú ẹ̀ kọ́ ni kó jẹ́ Lagosian ẹ̀tọ́ ẹ wá ń lu ẹ tó yẹ kẹ́ ẹ gbà tí o ti tẹ̀yìn lọ́wọ́ máa dẹ̀ tó fi opportunity yìí bẹ gbogbo ẹ̀yin ọlọ́rọ̀ wa tẹ́ wà nílùú òyìnbó ẹ wá invest sílé. Lóòótọ́ ọ̀rọ̀ kidnapping bó ṣe ń pa èèyàn kúkúrú gíga ó dẹ́rù ba ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ láyé Muhammadu Buhari but ní táìmù tá a wà yìí legally no legally tẹ́ ẹ bá notice náà ẹ rí pé Nàìjíríà gangan fún ara ẹ̀ gan ti ń separate ara ẹ̀. Àwọn Hausa ń sìn báyìí níbi kan wọ́n ti legalize èdè wọn pé àwọn fẹ́ English tó wọ́n bá máa pass exam èdè wọn. Now kí ló ń ṣe ẹ̀yin gọ́vnà Yorùbá ẹ̀yin ọba Yorùbá kí lẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ education wa nílẹ̀ Yorùbá. Ẹ yẹ ká legalize èdè wa Yorùbá language ní kó fi pass tó bá máa ṣe wà ẹ́kì Yorùbá language that's all. Àmọ́ òyìnbó rí òyìnbó àti Arabic tẹ́ ń fọ́ọ̀sì wa fún ẹ kò sí kan tó kàn wá pẹ̀lú ẹ̀. Ọmọ mi tí ó bá máa Arabic ẹ máa fẹ́ nà ọ̀pá fún kíni. Iṣẹ́ wa fún lẹ́wà mi ìmọ̀ national anthem dè ní Nàìjíríà kọ lóbe tẹ́ máa ń kọ ara èso kan patriot Nàìjíríà kọ lóbe olómọ òbí wèrè tó kọlù èmi ò kọlù òbí tèmi ó kọlù òbí sí o lásìdẹ́ǹtì ó fọrùn rọ ó sì kò wà nọ́mà láti ìgbà tó ti kọlù òbí. Iṣẹ́ wa fún lẹ́wà that's good anthem tọmọdé tàgbà ló mọ̀ ẹ lè pẹ́ ọmọ kékeré kó kà kó má mọ̀ ìyẹn ló rọrùn fún wa wáyé tá mọ́rọ̀ ara wa kó le wáyé tá máyé lè mọ́ra wa. Ẹ legalize èdè wa fún wa nínú exam school tí o bá ti lè legalize Yorùbá káyé wọn bàjẹ́ kó gbó school dànù lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ jẹ́ ká pọ́n èdè wa lé kíyà stop lórí wa. Now ẹ̀yin kábíyèsí wa ẹ bá wa ṣiṣẹ́ lórí nǹkan tí mo rán yín yẹn náà ẹ jẹ́ kí wá padà sí ìwéré ilé. Ẹ̀yin kábíyèsí tẹ́ wà ní ìwéré ilé tí nǹkan bá ń tojú yín bàjẹ́ mi sọ̀rọ̀ sí yín o bọ̀ mo kàn fẹ́ sọ kó lè yé yín dáadáa tí nǹkan bá ti bẹ̀rẹ̀ sí ní tojú yín bàjẹ́ ìtumọ̀ ẹ̀ ni pé ayé yín ti farabalẹ̀ fẹ́ máa bàjẹ́ lójú ayé yín nìyẹn o. Mo rò pé understand ọ̀rọ̀ mi kì í ṣe pé mo sọ̀rọ̀ sí yín o bọ̀ tí nǹkan bá ti ń tojú yín bàjẹ́ ìtumọ̀ ẹ̀ ni pé ayé yín ti farabalẹ̀ fẹ́ máa bàjẹ́ nìyẹn o. Ọba tó bá fẹ́ àpọ́nlé nílẹ̀ Yorùbá la máa fún o eléyìí tó bá nídìí kó yẹ ká fòkò lé ẹ dànù kúrò lórí àga a máa fòkúta lé ẹni o. Ẹ̀yin ọmọ ìlú ìrèwé mo kí yín. Now ẹ ṣiṣẹ́ lórí pé tó bá ti ń bàjẹ́ àwọn bá yín ló fà á torí most of people nísìnyí à ń retí Ìgbòho Ṣàmájàsọ́lá tí ò bá gbà nínú àmọ́ nǹkan tí Fúlàní fún àwọn bá yín tó máa wá darúwo tán ọ̀tọ̀ lẹ́ni tẹ́ ẹ̀ máa pè tó bá ti dàrú kò ní dàrú o àmọ́ tó bá dàrú ẹ lọ bá àwọn kábíyèsí yín àwọn oníkẹ́ lọ bá wọ̀ yá àgbà àwọn ló ń tà yín lọ́pọ̀. Ìlúkìlú tí àjèjì bá ti ń ṣe gàràgàrà ẹ mọ̀ pé ó ti lọ́wọ́ kábíyèsí yín nínú nìyẹn wọ́n ti lọ fún lábẹ́ tẹ́lẹ̀ kábíyèsí yín ni kẹ́ kọ́kọ́ lọ fèsì ṣé Yorùbá ni ẹgbà investigation rẹ̀ tí ò bá ti kí ṣe Yorùbá ẹ lé kúrò lórí àga ẹ̀yin ọmọ onílù ẹ̀yin lẹ lè ṣe kínní ẹ̀yin ọmọ ìlú ìwéré ilé ni mo pè káàkiri nílé lóko lájò àti gbogbo ìlú tó bá jẹ́ pé àwọn ìgbèríko tó jẹ́ pé ojúṣì dúdú ń bẹ ibẹ̀ làwọn Fúlàní yẹn máa ń lọ ti lọ ń ráyè wá ìró wọn lẹ máa gbọ́ láti bẹ̀ wá sí gbòòrò kò yẹ torí pé ojúṣì dúdú ń bẹ ẹ jẹ́ ká ṣiṣẹ́ lórí àwọn agbègbè wa tá a ti kúrò ẹ̀yin bàbá wa tẹ́ wà ní ọ̀hún lóyìnbó yẹn tẹ́ wà nílé lóko àtẹ̀yìn politicians wa tó jẹ́ pé politician mi Lagos ló ti jẹ councillor Lagos ló ti jẹ kiri but ọmọ ìlú báyìí ni padà sílùú ẹ lọ fi power tó ní lọ fi establish sílùú ẹ lọ fi liberate ìlú yín so that gbogbo nǹkan tá ń sọ yìí ara way forward náà ní nílẹ̀ Yorùbá ó wá yàtọ̀ ẹ wá ń retí Ìgbòho tó wà ní Germany lóòótọ́ ni Ìgbòho fún àwọn Fúlàní ní 7 days mo dẹ̀ mọ̀ pé wọ́n lè wá bàbá gíran gan
wọ́n lè wá ẹ̀rù ogun tó bá sọ pé ẹ̀rù kan ò kí ń báyàn láyé yìí ẹ̀rù ogun ò bá Ìgbòho mi fẹ́ mọ̀ bó ṣe fẹ́ prepare ogun yẹn tó ẹ dẹ̀ mọ̀ pé tí Ìgbòho bá ń lọ àwa náà máa tẹ̀lé wọn ẹ wà kò pọ̀ àbí a máa tẹ̀lé wọn wọn ò lè dá lọ so instead ẹ máa fi gbọ́ pé màálù kan máa sùn lọ ni instead tí kan máa fi bàjẹ́ Fúlàní tó bá ti mọ̀ yí pé òun ò lè cope nílẹ̀ Yorùbá kó máa lú ẹ kẹ́rù ẹ máa lọ bí tó rí dá ẹ sí tó ti wá now mo wá fẹ́ fi opportunity make announcement yìí mo gba ẹnu Yorùbá sọ̀rọ̀ ni tó Fúlàní anywhere tí Fúlàní bá ti gbógun ti ọmọ Yorùbá à ń bọ̀ wá bá ẹ jagun kò jù bẹ́ẹ̀ lọ mí ní sọ jù yẹn lọ anywhere tí Fúlàní bá ti padà gbógun ti ìran Yorùbá nílẹ̀ bàbá wa à ń bọ̀ wá lé ẹ dànù kò jù bẹ́ẹ̀ lọ tó o bá wá rò pé a lè lé ọ orí nǹkan gbójúlé tó bá bí babaláku bá bẹ́ ẹ̀dá ogun yẹn lẹ́nu kò jù bẹ́ẹ̀ lọ àmọ́ màá wá fi opportunity bẹ̀ yín kábíyèsí tó bá ní nǹkan tẹ́ ń gbà lọ́wọ́ àwọn Fúlàní tó fi ń ṣe gàràgàrà fáwọn ọmọ onílé á bẹ́tà kẹ́ stop ẹ o ẹni tó bá forí ẹ̀ fagbọ̀n kì í dúró jẹ́ o ẹ má torí nǹkan tẹ́ máa jẹ bá nǹkan tẹ́ máa jẹ́ o ó ń déwájú ó ń dẹjọ́ ó ń dẹ̀yìn ó ń daṣọ kò sí bó ṣe máa kan Fúlàní tí ò ní kan yín o meanwhile it's a big disgrace ká máa gbọ́ yí pé Fúlàní jí ọba gbé ìyẹn la máa gbọ́ ń ta ìgbà tí ọba yẹn ti ń bá wọn Fúlàní ṣe kúrúkúrú lábẹ́lẹ̀ ní gbọ́ yẹn wọn ò ní make announcement yẹn ìgbà tó bá ti wá rí pé ọba ti fẹ́ change ẹ̀ fún wọn torí pé àwa la nílẹ̀ wa ìgbà yẹn la máa gbọ́ pé Fúlàní lọ jí ọba gbé ìgbà ó lẹ̀ máa gbọ́ pé nǹkan táwọn fún kó fún àwọn padà ẹ jọ̀ọ́ ẹ̀yin kábíyèsí wa kábíyèsí ìwéré ilé tó bá ní nǹkan tẹ́ ẹ ti gbà lọ́wọ́ àwọn Fúlàní ẹ stop ẹ báyìí káyé lè wà fún yín nígbà tọ́rọ̀ bá délẹ̀ torí tí ó bá já mọ́ yín lórí kábíyèsí èmi ò fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ mi fẹ́ mẹ́ni tó dá délé yín lórí o á kàn yín náà o torí wọn ò lè máa pa àwọn aráàlú torí selfishness yìí ti yín kò possible o ẹ má bínú bí mo ṣe sọ̀rọ̀ bọ́ta àtọ̀dọ̀ yín ni problem tó ṣẹlẹ̀ ní ìwéré ilé yẹn ti wá now wọ́n ń pe bùkan ní ibùdó Musa lójú ayé yín nílùú yẹn ẹ dẹ̀ gba street yẹn bẹ́ẹ̀ pẹ̀lú orúkọ tí wọ́n pè nílẹ̀ Yorùbá ẹ jọ ṣáwọn àwọn Fúlàní yẹn la máa blame ni abẹ́ni tó pe rẹ̀ lọ́ba tó wà ń bẹ̀ tí ó balẹ̀ nǹkan kan kábíyèsí ìwéré ilé ẹ ṣe bí kábíyèsí ẹ lọ ṣe bí kábíyèsí ẹ pe àwọn ọmọ ìlú jọ tó jẹ́ àwọn ọmọ Yorùbá ẹ yọ orúkọ ibùdó Musa yẹn yọ dànù kúrò ń bẹ̀ tẹ́nìkan bá pèrè ẹ̀ ní sẹ́ríkì Fúlàní ẹ má fi ìjòyè yẹn àwọn Fúlàní fúnra wọn náà nìkan mọ olórí wọn láàrin wọn ẹ má jẹ́ kó wà recognize débi pé ẹjọ́ máa jókòó ṣe meeting ìlú it's very wrong ibi tí wọ́n ń gbà wọlé sí yín lára nìyẹn tó yẹ pé tẹ́ ẹ̀ bá padà ṣọ́ra àwọn náà ló máa padà pa yín wọ́n máa fi ara wọn síbẹ̀ ibẹ̀ yẹn wọ́n á tó wá máa sọ fún yín pé Fúlàní ló tún níbẹ̀ yẹn bọ́rọ̀ Ìlọrin ṣe jẹ́ lénìí nǹkan tó máa sọ fún yín nìyẹn so tó bá ti ń wọlé sí yín lára ẹ jẹ́ kó máa mọ̀ pé ọ̀gbẹ́ni àlejò ní MB lè pè é sórí ìjókòó ìlú tá a bá fẹ́ ránṣẹ́ sí ẹ tá a fẹ́ bá ẹ sọ̀rọ̀ wọn àwọn a máa bá ẹ sọ̀rọ̀ bọ̀ ìjókòó ìlú ẹ má yẹ kó máa ṣẹlẹ̀ mọ́ pẹ̀lú àwọn àjèjì ẹ stop ẹ ẹ̀yin fún ara yín lẹ ń pe ogun kó wá jà torí pé ẹ̀yin lẹ fààyè ẹ lẹ̀ inú ilé mi tí mo wà yín sí báyìí ẹni tí ò mọ ọbẹ̀ kó kàn dédé wá wọ ọbẹ̀ kó wá máa sọ fún mi pé ọmọ mi ò gbọdọ̀ jókòó sí pálẹ̀ mọ̀ pé ó fẹ́ ṣorí burúkú ni torí máa béèrè lọ́wọ́ ẹ pé láti ibo síbo ó máa easy fún mi láti béèrè wá láti ibo síbo ọ̀gbẹ́ni ibi tó bá wọ ọmọ mi ló lè jókòó sí torí pé bàbá ẹ̀ ló níbẹ̀ ẹ fi iṣẹ́ ṣe sample nílẹ̀ Yorùbá náà wọ́n wá ń pè bìkan ní ibùdó Musa àyẹ̀yàn ọmọ nílùú ẹ̀dẹ̀ dákẹ́ bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ satisfy bẹ́ẹ̀ kò lè ṣẹlẹ̀ o náà màá wá sọ fún ẹni tó ń jẹ́ ibùdó Musa yẹn lọ yọ orúkọ yẹn kúrò bẹ́ẹ̀ kẹ́ change ẹ̀ sórúkọ Yorùbá tó o bá padà change ẹ̀ àwa change ẹ̀ fúnra wa lọ́jọ́ kan kò jù bẹ́ẹ̀ lọ tábà bá wá change ẹ̀ wàá padà fi bẹ̀yẹn dágbére láyé ẹ̀ bí wàá mọ̀ bí Musa yẹn ṣì wà láyé o ó wà láyé kò wà láyé ẹ̀yin Fúlàní ìwéré ilé kẹ́ ẹ máa gbọ́ ibi tó ń pè ní ibùdó Musa yẹn stop orúkọ street yẹn gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó wà ní ìwéré ilé ẹ lọ stop ẹ lọ change orúkọ bẹ̀yẹn tẹ́ ẹ̀ bá wá change ẹ̀ ọjọ́ tí ìwé bá ṣì kan ọ̀dọ̀ yín àá wá change ẹ̀ fúnra wa kábíyèsí ẹ̀ sì gbàlejò wa torí pé ó ṣojú ayé yín mo dẹ̀ mọ̀ pé wọ́n máa fi mẹ́sẹ̀gì yín hàn yín today message is for kábíyèsí ìwéré ilé ẹ lọ tú àwọn mistake tó ti ṣẹlẹ̀ ní ìlú yín ẹ lọ ti ṣe kẹ́ ẹ pé àwọn ọmọ onílùú àtàwọn OPC tí ò bá tí ì jẹ dòdò torí pé ẹni tí ò bá jẹ dòdò lè gbógun lọ àwọn tó gbógun lọ ní ìwéré ilé yẹn kọ́ lọ́ bá fọ̀run kẹ́wọn àmọ́ ó máa nídìí torí pé tí ìwọ fúnra rẹ ò bá ti sọ́ra ẹ di wọ̀ bíà tó ń jẹ ìjẹkújẹ wọn lè dojú ogun kọ torí wọn á bẹ̀rù ẹ díẹ̀ ó kò kí jẹ́ ti bàbá tọmọ kó má làálàá kò jù bẹ́ẹ̀ lọ ìpàdé wa bí oyin so message mi yẹn mo rò kó máa clear sí kábíyèsí ìwéré ilé àtẹ̀yìn kábíyèsí ìgbèríko tẹ́ ń ṣe the same thing bẹ́ẹ̀ tẹ́ ń gba àwọn Fúlàní láàyè ní kọ́ má da màálù but kọ́ má da màálù kọ́ má fi dá wàhálà alẹ́ yẹn ni àfẹ́ kọ́ má da màálù kọ́ má fi jẹ nǹkan oko olóko àfẹ́ rú ẹ̀ tí wọ́n kábíyèsí tó bá wà nílùú yẹn ò bá wá ti lè sọ̀rọ̀ àwa ọmọ nílùú á sọ̀rọ̀ kò jù bẹ́ẹ̀ lọ ìpàdé wa bí oyin.
This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.